ọba ìlú Benin ní ìpínlẹ̀ Edo ọmọ nọba Nedo Ukwu Apolopolo ọba Ìwúàrè kejì ó mà ti sọ̀rọ̀ ó ti dá sí ìjà tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ Oòduà People's Congress OPC tí wọ́n dá sílẹ̀ lọ́gbọ̀n ọdún sẹ́yìn lásìkò tó gba Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Abíọ́dún Ìgè Gani Adams tó gbà lálejò láàfin ẹ̀ ní ìlú Benin ní ọjọ́bọ̀ tí ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tá a wà yìí. Ẹ rántí pé igun bíi mẹ́rin ni ẹgbẹ́ OPC Roma Fọ́sì tó jẹ́ pé bí igun olóyè Fẹ́dí Fáṣẹ̀hùn tó jẹ́ ẹni tó jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ náà ṣe wà ní igun ààrẹ Gani Adams wà, bẹ́ẹ̀ ni igun OPC Reform wà, bẹ́ẹ̀ ni igun OPC New Era náà wà lọ́tọ̀ tó sì jẹ́ pé ìjà ìmíjọ ìmí òjọ́ ni wọ́n ń jà látọjọ́ yìí. Ṣùgbọ́n lásìkò tí ààrẹ Gani Adams tó ṣàbẹ̀wò sí ọmọọba nọba Nedo Ukwu Apolopolo ìyẹn ọba Ìwúàrè kejì ti ìlú Benin láti ṣe àwọn àkànṣe ètò kan tí ẹgbẹ́ OPC fẹ́ ṣe ní ìlú Benin ìyẹn lórí àyájọ́ ọgbọ̀n ọdún 30 years wọ́n ti dẹgbẹ́ náà sílẹ̀. Ìní Gani Adams ní èèyàn kì í kọjá lójúde ọba kó má kọba kóun kúkú fi ẹsẹ̀ kan ṣàbẹ̀wò sí kábíyèsí nígbà tóun wá ṣe nǹkan ní ìlú Benin tó jẹ́ ìlú ẹ̀ lásìkò tí ọba Ìwúàrè kejì ń gba Gani Adams lálejò pẹ̀lú àwọn olóyè ẹ̀ láàfin ẹ̀ inú ti kan sára sí Gani Adams pé akọni ilẹ̀ Yorùbá ni ó ní ipò ńlá tó dì mú iyúnpọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní òṣèpò kékeré kódà ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àná olóògbé Mashood Káṣímáwo Ọláwálé Abíọ́lá ó léèyàn pàtàkì ńlá tó ní ẹnu tó lẹ́sẹ̀ ńlẹ̀ Nàìjíríà táwọn ò lè gbàgbé ni ó ní irú bàtà tí Gani Adams náà tẹ̀sẹ̀ bọ̀ bàtà ńlá ni ó wà wẹ gbogbo ẹgbẹ́ OPC ìpè kan pàmò pọ̀ kán má jà mọ́ fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ó lóun fẹ́ kí wọ́n gba Gani Adams gẹ́gẹ́ bí aṣíwájú àti olórí wọn báyìí kí ogun wọn sì tẹríba fún un láti gba àlàáfíà láàyè. Ní ìgbà tó ń sọ̀rọ̀ Gani Adams dúpẹ́ lọ́wọ́ ọba Ìwúàrè kejì ó ní ilẹ̀ Yorùbá náà ó ní ilẹ̀ Benin ó ní nítorí pé ọba àkọ́kọ́ ní ìlú Benin ó ní Ọ̀rànmíyàn tẹ̀sí ń wò yìí ṣe bọ́mọ Odùduwà ní ọmọ Ilé-Ifẹ̀ sí ni ó lóun ló kọ́kọ́ jẹ ọba ní ìlú Benin ó ní fún ìdí eléyìí ọmọ ìyá ní ìlú Benin àti ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ló dúpẹ́ lọ́wọ́ kábíyèsí tó sì ní òun yóò máa tẹ̀síwájú láti dáàbò bo gbogbo ilẹ̀ Yorùbá pàápàá gẹ́gẹ́ bí ipò òun gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò bóun ṣe ṣẹlẹ̀ lọ́dún 2018 tálàáfíà Ọ̀yọ́ fóun jẹ tó sì tún jẹ́ kó di mọ̀ pé ẹgbẹ́ jagunjagun ilẹ̀ Yorùbá tó ń jẹ́ olórí wọn ìyẹn South West Security Stakeholders Group ó ní ẹgbẹ́ náà tí àwọn ẹgbẹ́ jagunjagun bíi 14 wà ń bẹ̀ ó láwọn sì ń ṣèpàdé táwọn yóò sì máa pèsè ètò ààbò fún gbogbo ọmọ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà.